tó ó ti ṣẹlẹ̀ o oko ọ̀rọ̀ ti tún ba Emmanuella Adérọ́pò ìyẹn ẹlẹ́bà yẹ́lò tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa tó jẹ́ ayálẹ́ẹ̀dẹ́ bá mi Wasiu Ayinde nígbà kan rí látàrí rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ nípa ti ẹni tó bímọ fún Wasiu Ayinde lórí ayélujára báyìí ó ti wá ṣẹlẹ̀ Mobimpe òun náà ti gbóhùn sókè nípa ìtọ́jú àwọn ìbẹ́ta kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun ló sọ níbẹ̀ principal ẹ̀sìẹ̀lẹ̀ iye ọ̀gá iléèwé tí wọ́n kó nígbà náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ iléèwé ọ̀hún ó ti bọ́ síta láti sọ ohun tí ojú wọn rí nínú igbó àti iye àwọn tí àwọn ajínigbé ọ̀hún pa ó ti wá di woro sí woro láàrin MC Olúọmọ àti Davido tó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà olórin wa tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà ti wá ń lọ rọ̀ǹtò láàrin àwọn méjèèjì báyìí tó ẹgbẹ́ bò la ṣe wá pín ìtàn ajá tó fi wá kan lè mọ́ mú tó Désọlá Àfọ́ọ̀dù òun náà ń ṣe ọjọ́ ìbí ẹ wá gbọ́ ohun tí Kúnlé Àfọ́ọ̀dù táwọn èèyàn máa ń pè ní ọkọ rẹ̀ ìgbà kan rí ẹ wá gbọ́ ohun tó kọ sí abẹ́ fọ́nrán eléyìí tó gbé sórí ayélujára tó Bukky Right òun náà ti wá bọ́ síta báyìí láti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin nímọ̀ràn ẹ gbọ́ kí ni nǹkan tó sọ fún wọn. Wọ́n ní túbọ̀sún bí túbọ̀sún bá tún kan ògiri yóò padà kọjú sẹ́ni tó ní ó sún ni ó tọ̀. Ó ti wá ṣẹlẹ̀ báyìí Priscilla ó mà ti fún Lizzy Anjorin lésì látàrí ohun tí Lizzy Anjorin tó sọ sí òun àti ìyá rẹ̀ tọ̀. Bí Jayé Kútì bó ti ń ṣọjọ́ ìbí ẹ wá gbọ́ ohun táwọn èèyàn ń gbé pò yẹnu lórí rẹ̀ tó Bímbọ́ Ṣìnà òun náà ń ṣọjọ́ ìbí ọdún 65 tó ẹ wá gbọ́ ohun táwọn èèyàn náà tún sọ nípa rẹ̀ nítorí pé àwọn ọ̀rọ̀ bàǹbàǹbà báyìí òun náà làwọn èèyàn ń gbépò yẹnu nípa àwọn wọ̀nyí ẹ wá rọba mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ ní ìgboro ayé àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o ní í ṣe ni Mobimpe ló bọ́ síta tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ohun tí ojú rẹ̀ ń rí nínú ìtọ́jú àwọn ìbẹ́ta wọ̀nyí tọ̀ nínú fọ́nrán tá a rí lórí ayélujára a rí bó ti ń gbé ọ̀kọ̀ọ̀kan wọn eléyìí tó bá tẹ́ eléyìí sáyà lé àsìkò yìí yóò tún gbé ìmíì nígbà tó ń bọ̀ ẹ̀ẹ̀kan náà ló ń bá wọn mẹ́tẹ̀ẹ̀ta ṣeré kódà bó ti ń ṣètọ́jú wọn ọ̀hún nínú rẹ̀ náà lòun náà ti ṣẹ̀ṣẹ̀ ń róúnjẹ jẹ ó ní nígbà míì gan òun tiẹ̀ má lè rántí pé òun ò tiẹ̀ tí ì jẹun lọ́jọ́ kan tó jẹ́ wípé gbogbo ẹ̀ yóò tiẹ̀ ti wá yóò ti dàbò òun tó yẹ pé níṣe ni ó ní ó rọrùn lọ́pọ̀lọpọ̀ láì gbọ́dọ̀ wí nǹkan míì ọ̀rọ̀ yìí òun náà ló bọ́ sórí ayélujára ṣùgbọ́n bí ó ti wá ń sọ yìí ó ní ọpẹ́lọpẹ́ nǹkan kan tí òun máa ń ṣe òun ni ó máa ń fún òun ní okun àti agbára ìyẹn ní John Vent 3-in-1 tí òun máa mú tọ èyí ni ó bọ́ sí orí ayélujára tí ó sì ń sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá wípé ìtọ́jú ọmọ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ tọ òun náà ní arígbọ́ tá a ní amúwá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ bá gbàgbé bí ó bá sì jẹ́ pé ẹ ti gbàgbé ẹ jẹ́ kémi ó sáré rán yín létí wípé bẹ́ẹ̀ ní nǹkan bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn òun náà láti ń gbọ́ wípé Désọlá Àfọ́ọ̀dù àti Kúnlé Àfọ́ọ̀dù níṣe ni ìjà kan tiẹ̀ ń lọ níranto láàrin àwọn méjèèjì wípé níṣe ni wọ́n sọ wípé ó ń gbé ẹnìkan sí orí ayélujára tó sì ń gbé òṣùbà káre fún onítọ̀hún kódà ju ọkọ rẹ̀ lọ tí Désọlá Àfọ́ọ̀dù tó sì sọ ọ̀rọ̀ náà síta wípé látàrí gbogbo àwọn èèyàn tó ti mú òun mọ̀ òun ló jẹ́ kí òun ó ṣerú nǹkan báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀ Désọlá Àfọ́ọ̀dù ọ̀hún ló wá ń ṣe ọjọ́ ìbí làbárí tí ọkọ rẹ̀ ìyẹn Kúnlé Àfọ́ọ̀dù tó gbé sí orí ìkànnì rẹ̀ tó sì kí i dáadáa wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí ṣùgbọ́n ohun kan tí àwọn ènìyàn ṣàkíyèsí níbẹ̀ tó ṣòfò níbẹ̀ ni wípé bí ó ti máa ń pè ní ìyàwó òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí irú àwọn eléyìí ń bẹ̀ lẹ́yìn pé ó kàn kí i ṣakala òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ wípé á jẹ́ wípé níṣe ni àwọn méjèèjì ò tẹ̀ sí ní ọ̀dẹ̀ ara wọn mọ́ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó lọ́rọ̀ tó lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé ó ti fa yánpọnyánrin láàrin àwọn méjèèjì ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí kẹ̀sì bá wa kí Désọlá Àfọ́ọ̀dù wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí tó Priscilla Òjó ó ti gbóhùn sókè báyìí o láti fún Lizzy Anjorin lésì gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tó ti máa ń sọ gẹ́gẹ́ bí a ti rí nígbà tí
Priscilla àti Ìyábọ̀ Òjó táwọn méjèèjì tí wọ́n lọ sí òde ìgbéyàwó kan ìyẹn ní ìjọba ìpínlẹ̀ Delta tó níbẹ̀ ni àwọn méjèèjì lọ tí wọ́n sì ju oríṣiríṣi àwọn fọ́nrán àti àwòrán sórí ayélujára tó èyí ni Lizzy Anjorin rí ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá ló bá fọhùn sókè bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé Lizzy àti Ìyábọ̀ Òjó rèé ata àtọjú òun náà làwọn méjèèjì wọn ti ẹ fẹ́ rí ìmí ara wọn láàtọ̀ bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá ṣàkíyèsí ẹ ó mọ̀ wípé Priscilla ò tiẹ̀ tí ì fèsì sí gbogbo ohun tó máa ń sọ rí láti ìgbà tó ti máa ń sọ ṣùgbọ́n ó jọ bíi pé eléyìí tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí ó dàbí pé ó bọ́ sí ibòmíì lára ọmọbìnrin tó fẹ́ wọn ní ìlú Tanzania yìí ìyẹn ayálẹ̀dẹ̀ Juma Jux tó bó ti wá ṣẹlẹ̀ léléyìí o ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ kí n já yín tán tó bó ti wá ṣẹlẹ̀ bó ti bọ́ sórí bí ọ̀rọ̀ náà ti bọ́ sórí ayélujára bí Priscilla Òjó ṣe fèsì nìyẹn wípé òun ò kì í ṣe ọmọ kékeré torí wípé ohun tí Lizzy Anjorin sọ náà ni wípé kí wọ́n lè bùn òun àti ọmọ rẹ̀ lówó ni wọ́n ṣe kóra wọn lọ sí ìlú Delta láti lọ ṣe ìgbéyàwó pẹ̀lú ẹni náà pé báwo ni wọ́n ṣe mọra wọn tó bẹ́ẹ̀ tó ní Priscilla Òjó ló bá sọ wípé òun ò kí ń lọ sí òde tí wọn ò bá pe òun sí o wípé òde ọ̀hún wọ́n pe òun síbẹ̀ ni àti wípé òun kì í fẹ́ fún lésì nítorí pé òun mọ̀ pé ọpọlọ wèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló wà lórí Lizzy Anjorin bọ́rọ̀ yìí ti bọ́ sórí ayélujára láwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bọ́ sí abala àríwísí tí wọ́n sì ń sọ oríṣiríṣi nítorí wípé ọ̀rọ̀ náà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ táwọn èèyàn sì ń sọ pé àwọn mọ̀ wípé Lizzy ó tún bọ́ síta láti fún Priscilla ní èsì ọ̀rọ̀ náà nítorí wípé ọ̀rọ̀ ọ̀hún ó pọ̀ ó sì jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé kò bá ikùn gbé òun náà ní àrígbọ́ tá a ní ká mú wá sí orí ayélujára ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ tiwa náà nítorí wípé ohun tẹ́ bá fẹ́ àti bó ṣe ń lọ òun náà ni àwa á máa fún yín tó Priscilla níṣe ni ó ti fún Lizzy lésì ọ̀rọ̀ náà ó ní òun kì í ṣe ọmọ kékeré àti wípé ìyàwó ilé òun ni òun kì í wá ṣe wípé níṣe nítorí ẹ̀ ni òun àti ìyá òun làwọn ṣe kóra àwọn lọ sí òde àríyá bóyá torí kí wọ́n lè bùn àwọn lówó àti bẹ́ẹ̀ ó ní àwọn jù bẹ́ẹ̀ lọ àti wípé gbajúmọ̀ àti gbajúgbajà ni àwọn méjèèjì ó ní òun yàtọ̀ sí Lizzy Anjorin ọ̀rọ̀ yìí ó máa ń lọ gidigidi mà ní lórí ayélujára ó ti wá ṣẹlẹ̀ náà o Bukky Wright lòun náà bá bọ́ síta ló bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ látàrí àwọn nǹkan tó rí kà lórí ayélujára tí wọ́n máa ń sọ wípé tí àwọn ọkùnrin á máa bu ẹnu àtẹ́ lu obìnrin wípé bóyá ó tiẹ̀ torí owó òun ló ṣe ń fẹ́ òun ó ní tí kì í bá ṣe torí owó torí kí wá tún ni kó ṣe fẹ́ ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní bí ọkùnrin bá ti mọ̀ wípé òun ò lè ṣètọ́jú obìnrin kó yá má wulẹ̀ kọnu sí rárá àti bẹ́ẹ̀ lọ òun náà ni ọ̀rọ̀ tí ó ń sọ lórí ayélujára bẹ́ẹ̀ ló sì ń gba àwọn ọkùnrin náà nímọ̀ràn wípé ẹni tí wọ́n bá lè tọ́jú òun náà ni kí wọ́n ó fẹ́ tó èyí náà la rí gbọ́ ta ni a mú wá sétí ìgbọ́ yín o Jaiye Kuti bó ti ń ṣọjọ́ ìbí bẹ́ẹ̀ lára àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé òṣùbà káre fún tí wọ́n ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá tó jẹ́ wípé níṣe ni gbogbo wọn pátápátá níṣe ni wọ́n ṣà ń kí kú oríire ọjọ́ ìbí tó sì jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré onítíátà làwọn náà tún kí bó tiẹ̀ jẹ́ pé ó ní bó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé òun ò retí kíkí lọ́wọ́ ẹnikẹ́ni tó bó ti wá ṣẹlẹ̀ yìí níṣe láṣàrí àwọn olólùfẹ́ tí wọ́n ń kí kódà lórí ayélujára àtàwọn tí ò tẹ̀ fojú rí rárá gbogbo wọn pátápátá ni wọ́n kàn lu agbami ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí tí wọ́n ń kí ní mẹ́sàn-án mẹ́wàá tó bẹ́ẹ̀ náà la ṣe rí Bímbọ́ Ọ̀ṣìn tóun náà ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 65 kì í máa ṣe ọmọ kékeré ọdún nítorí wípé ẹni tọ́lọ́run bá dá sí òun náà ni yóò yin bàbá òun náà la rí gbọ́ torí wípé bí wọ́n ṣe wá ń ṣe ọjọ́ ìbí bẹ́ẹ̀ la ṣe rí àwọn olólùfẹ́ wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn pátápátá tí wọ́n ń kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá Àṣírí bí àwọn náà ṣe ń fi tẹ̀rín tọ̀yàyà àti tayọ̀tayọ̀ tí wọ́n fi ń dá wọn lóhùn àti fún wọn ní èsì lórí ayélujára èyí náà la rí gbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó ẹ wájà kan lu agbami ti Davido àti MC Olúọmọ
ti di fàǹfà láàrin àwọn méjèèjì báyìí tó jẹ́ wípé ó sì ti wá digbọ́n mi sí omi òtó. Níṣe ni àwọn méjèèjì kò tí àti ẹ̀ wá mọ ibi tí wọ́n wá fi ẹnu rẹ̀ jóná sí gan báyìí, nítorí wípé ọ̀rọ̀ kan ló ń lọ láàrin, torí iṣẹ́ sì mọ̀ wípé MC Olúọmọ ẹgbẹ́ àwọn onímọ́tò ló wà, Davido sì rèé ẹgbẹ́ olórin ni ó wà. Bó la ṣe wá pín tan ajá tó ṣe wá kan lè mọ́mú tó òun ló wá ń ya àwọn èèyàn lẹ́nu tó sì di rújúrújú fún àwọn èèyàn. Òun náà ni àwa ní ká bọ́ síta ká wá ṣe àlàyé ká yàn ìnànà rẹ̀ fún yín lẹ́sẹẹsẹ àti bó ṣe ń lọ. Tó níṣe ni MC Olúọmọ ní aáwọ̀ kan ó ń lọ ní àárín wọn, ní àárín àwọn ẹgbẹ́ onímọ́tò nígbà náà, tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ́tò wọ́n ní kò fún àwọn láàyè láti gbé ọkọ̀ wọ inú gáràjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi ẹ̀sùn báyìí òun náà ni àwọn ènìyàn fi ń kàn ní ìgbà náà, tó sì jẹ́ pé irú ọ̀rọ̀ onímọ́tò bẹ́ẹ̀ ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ọ̀nkù sí Davido òun náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, àbúrò bàbá rẹ̀ òun náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn gómìnà Adeleke tó ń ṣe ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bí ọ̀rọ̀ oní ọkọ̀ náà ti wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun náà ni wọ́n bá sọ wípé àwọn ti ẹ̀gbẹ́sẹ̀ lé gbogbo ohun tó ń jẹ́ ẹgbẹ́ ọlọ́kọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pé àti ti rònà o àti ti gáràjì àti ti ọkọ̀ àti gbogbo ẹ̀ pé kò gbọ́dọ̀ sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Èyí ni MC Olúọmọ ló bá gbọ́, ló ní kí ló dé tó fi lè máa parú àṣẹ bẹ́ẹ̀, wípé kò sí ẹnikẹ́ni tó lè pa àṣẹ fáwọn torí àwọn ò sí lábẹ́ ẹnikẹ́ni. Ọ̀rọ̀ yìí òun náà ló bọ́ sórí ayélujára tí Davido sì bọ́ síta láti fún lésì. Ó ní bí gbogbo àwọn ènìyàn bá tiẹ̀ fẹ́ máa fún àbúrò bàbá ní èsì wípé ṣé ti MC Olúọmọ tí ò lè fìdí ìgò kan hó òun náà ni ó tún bá bàbá òun sọ̀rọ̀ yànmọ̀yànmọ̀ bá òun. Ọ̀rọ̀ yìí ó mà bọ́ sórí ayélujára tó sì ti di iṣu atayan èèyàn báyìí. Kódà gbogbo àwọn olólùfẹ́ àwọn méjèèjì gan ni wọ́n ti ń gbà bí ẹni gbagba ọtí, tólúkálukú sì ń gbèjà àwọn tí wọ́n wà lẹ́yìn wọn wípé kò yẹ kó o máa sọ̀rọ̀ sí MC Olúọmọ bẹ́ẹ̀ náà sì ni àwọn ti Davido àwọn náà sọ wípé ọ̀rọ̀ ni Davido sọ wípé kí kò ṣe wípé MC Olúọmọ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sí gómìnà bá bí ó ti wù àti bí kò ṣe tọ́. Ọ̀rọ̀ yìí òun náà ni ó ń lọ rọ̀ǹtò lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ohun tẹ́yin náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí eléyìí táwọn olóyìnbó máa ń pè ní comment section. Tí ẹ ò bá sì ti tẹ̀lé ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì náà. Gbogbo àwọn fọ́nrán tí ẹ bá sì ń wò ẹ fẹ́ràn rẹ̀, eléyìí tí ẹ bá sì ní ohun láti wí sí ẹ lọ sábàlá àríwísí láti fi èrò ọkàn tiyín náà síbẹ̀, àti wípé ẹ subscribe sí channel yìí kẹ́ lè máa rí àwọn ohun aládùn, àwọn ìròyìn bó ti ń lọ nígboro ayé ká lè máa mú wá sí etí ìgbọ́ yín. Tó bó ti ń lọ láàrin MC Olúọmọ àti Davido olórin wa ni bó ti ń lọ láàrin àwọn méjèèjì, òun náà ni mo mú wá sí etí ìgbọ́ yín yóò. Tó principal Ẹ̀sìnẹ̀lẹ̀, ìyẹn olórí àwọn ọ̀gá iléèwé Ẹ̀sìnẹ̀lẹ̀ ti Oríire ti ìjọba ìbílẹ̀ Oríire, ó ti bọ́ síta báyìí. Bẹ́ẹ̀ la ṣe rí nínú ilé ìjọsìn rẹ̀ níbi tí ó ti lọ ń jẹ́rìí sí agbára Ọlọ́run láti sọ ohun gbogbo eléyìí tí ojú wọn rí ní inú igbó. Bó ti wá ń sọ òun, ọkọ wọn gan náà àwọn náà ò gbẹ́yìn bẹ́ẹ̀, nítorí pé wọ́n ní ọ̀nà méjì báyìí òun náà ni ẹ̀rí àwọn pín sí. Ọkọ ní òun ni òun sọ ẹ̀rí ti gboro tí ìyàwó sì sọ ti ẹ̀rí eléyìí ti inú igbó. Bẹ́ẹ̀ ni wọ́n sọ oríṣiríṣi àwọn ohun tó ṣẹlẹ̀ sí wọn nínú igbó ọ̀hún. Ó ní bí kò sí bí èèyàn ó ṣe wà nínú irú igbó báwọn tí ò ní rẹ̀yàn, òun tó ń jágbàlagbà gan, kódà òun ṣàárẹ̀ díẹ̀ kó tó ká tó wá sọ wípé àwọn ọmọ kéékèèké eléyìí tí wọ́n wà nínú igbó ọ̀hún, nítorí wípé gbogbo nínú òjò nínú oòrùn ibẹ̀ náà ni àwọn wà níta gbangba, tó jẹ́ wípé nǹkan tí wọ́n fà wọ́n láti fi bora òun náà ni àwọn ọ̀rá eléyìí tí wọ́n máa ń pè ní polybag ni wọ́n fún àwọn láti fi bora tàbí koríko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ṣùgbọ́n tọ̀ bí wọ́n bá ti pe ẹnìkan báyìí òun níṣe ni gbogbo àwọn bú sẹ́kún pé ṣé wọ́n tuntun fẹ́ pa eléyìí ni. Ó ní ó tiẹ̀ tó àsìkò kan nígbà tí ọ̀rọ̀ náà ń le koko pẹ̀lú àwọn ìjọba tí gbogbo àwọn olólùfẹ́ àwọn nílé àti lóko náà táwọn náà sì tí wọ́n fẹ̀hónú wọn hàn. Ó ní bí wọ́n ti bọ́ sí òun nù tí wọ́n sì pe òun pé kó wá
olóòrò pé ọlọ́jọ́ ti dé ní ọjọ́ náà ni pé níṣe ni wọ́n fi fọ́nrán ọ̀hún hàn òun pé nǹkan tí àwọn ìjọba yìí tí wọ́n ń sọ òun rèé. Ó ní òun sì bá wọn sọ̀rọ̀ ní tùbínùdí wípé kí wọ́n jọ ọ̀rọ̀ owó tí wọ́n ń béèrè yìí ó ti pọ̀ jù, pé kí wọ́n béèrè ohun tí agbára ìdílé ẹnìkọ̀ọ̀kan àwọn lè ká, tí wọ́n lè tùjọ, tí wọ́n lè sáré sọ́tún sósì, ṣùgbọ́n ohun tí wọ́n ń béèrè yìí tí ìjọba ò bá san àwọn táwọn wà nínú igbó, kò sí ìdílé ẹnìkọ̀ọ̀kan nú àwọn tó lè gbé owó náà kalẹ̀, nítorí wípé òun mọ agbára gbogbo àwọn tí àwọn jọ wà ní inú igbó náà. Ó ní lóòótọ́ ọkùnrin odidi 4 òun náà ni àwọn jọ wọnú igbó ọ̀hún, ṣùgbọ́n tó jẹ́ wípé 2 nínú àwọn 4 òun ni wọ́n padà sílé láyọ̀ àti àlàáfíà ara wọn, léyìí tó já sí wípé wọ́n pa odidi 2 nínú àwọn 4 ọ̀hún. Ó ní báwọn bá sì ti rí tí wọ́n ti ń fi ọkọ́ halẹ̀ làwọn ti mọ̀ pé nǹkan tuntun fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. Ó ní òru ọjọ́ náà bí wọ́n ti ń fọkọ́ halẹ̀ ní gbogbo àwọn tí ń sunkún, ní bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin 2 tó kù ni wọ́n ń fa òun láṣọ lọ́tún lósì wípé ṣé wọ́n mọ̀ tún ti ń fi ọkọ́ halẹ̀, ṣé wọ́n tún fẹ́ pa ẹnìkan nínú àwọn ni, àti bẹ́ẹ̀ lọ. Tólúkálukú sì ń sunkún, kò sẹ́ni tó lè ṣe ọmọ akin mọ́ nínú gbogbo wọn pátápátá. Ó ní níṣe ni òun dàbí ìyá fún wọn lóòótọ́, ṣùgbọ́n òun tí wọ́n wò gẹ́gẹ́ bí ìyá òun, ó ní òun gangan fúnra òun níṣe ni òun fojoojúmọ́ sun ẹkún. Ó ní bí ó bá tiẹ̀ wá dé àsìkò kan níṣe ni wọ́n máa sọ fún òun pé ọmọkọ́mọ tó bá pariwo níṣe ni àwọn ó pàdánù. Léyìí tó wá já sí pé ó ní bó lèèyàn ti sọ fún ọmọ ọdún 1 àtààbọ̀ wípé kó mẹ́nu lọ́wọ́ kó má pariwo, tàbí ọmọ ọdún 2 wípé kó má béèrè oúnjẹ, torí wípé kì í ṣe gbogbo ìgbà náà ni wọ́n fi ń gbé oúnjẹ wá fáwọn, àgàgà nígbà tí wọ́n tiẹ̀ ti mọ̀ pé àwọn ìjọba ń wá àwọn, wọn ò ní fẹ́ dáná torí wípé kí ẹ̀fín kó má bàa tú wọn fó. Òun náà ni àrígbọ́. Bẹ́ẹ̀ náà la sì gbọ́ bí ọkọ wọn náà tóun náà ṣàlàyé àwọn tí ojú wọn rí ní ìgboro, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí òun náà ni àwọn náà dojúkọ, wípé báwọn bá ti gbé ìpè wọn báyìí, ojú bí táwọn bá ti gbé pè wọn òun gangan báyìí, òun náà ni gbogbo ara àwọn á ti dàrú, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò tu ẹ̀wù etí gbọ́ òun náà ni wọ́n máa ń sọ ní ẹnu. Ó ní nígbà tó yá lòun ti dènà àti máa bá wọn sọ̀rọ̀, léyìí tó sì já sí wípé òun ti pinnu wípé bí wọ́n bá pa ìyàwó òun sínú igbó, wọn ò tún gbọdọ̀ pa òun náà sí gboro, àti bẹ́ẹ̀ pé àwọn méjèèjì àwọn ò wá lè kú ní ẹ̀ẹ̀kan náà. Bí wọ́n bá pa ìyàwó òun gbàgbọ́ wípé yóò máa sùn láyà olùgbàlà, kìí ṣe pé wọ́n wá pa àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà fún àwọn ọmọ àwọn tó. Èyí náà ni ọ̀rọ̀ tí a rí gbọ́, tá a sì gbọ́ gbogbo àwọn ohun tí àwọn tọkọtìyàwó yìí tí wọ́n sọ ní inú ilé ìjọsìn wọn ní ọ̀sẹ̀ tó kọjá lọ yìí tó. Òun náà la rí gbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Oko ọ̀rọ̀ ti wá ba Emmanuella báyìí látàrí ọ̀rọ̀ nípa Wasiu Ayinde tó lọ́rọ̀ǹtò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, iye nípa ti ọmọ àgbọ̀mọ eléyìí tí Ogechi tó bí fún, àti èsì ọ̀rọ̀ èyí tó fọ̀ lórí ayélujára láti pàṣẹ orin tó kọ ní òde àríyá kan tí àwọn elégbè rẹ̀ náà tí wọ́n sì bá gbé tó ní ẹni bá lóyún kóyún sàrà ni. Ọ̀rọ̀ náà la rí gbọ́ lórí ayélujára tí mọ́mí ẹ́sà bọ́ọ̀dù tó sì ń sọ wípé kí ló dé táwọn èèyàn ń bá Emmanuella yọ̀ wípé ó kúrò lẹ́ẹ̀dẹ̀ Wasiu Ayinde, nítorí wípé irúkìrú ọbẹ̀ wọ òun náà ni àwọn méjèèjì, pé irú kankan tí rúgbà kan òun náà làwọn méjèèjì, torí pé wọ́n jọra wọn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin òun náà ni Emmanuella lòun náà ti fẹ́ rí, àti àwọn gbajúmọ̀, wípé níṣe ni bó bá ti kúrò lọ́dọ̀ ẹnìkan níṣe ni yóò tún bọ́ sí ọ̀dọ̀ àwọn míì, àtàwọn èèyàn jàǹkànjàǹkàn ni àwọn tó ti fẹ́ rí. Ó ní ìròyìn sì tún kàn ń lára wípé lẹ́yìn ìgbà tó kúrò ní ọ̀dọ̀ Wasiu Ayinde tán, ó tún fẹ́ Sefiu Alao tóun náà tún jẹ́ olórin fújì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ yìí òun náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbé pò yẹnu lórí ayélujára. Ní abẹ́ fọ́nrán yìí òun náà ni Wálé Sáàsì, ìyẹn ọ̀kan lára àwọn tí ó máa ń fọn fèrè fún Wasiu Ayinde, ló bọ́ síta lórí ayélujára tó sì wá tọrọ ìdáríjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà àti lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ náà bá wí, wípé àwọn ò mọ̀ọ́mọ̀ sọ irú nǹkan báyìí, àti wípé kì í ṣe ọmọbìnrin náà làwọn fi ń rẹ́rìn tàbí fi ṣe yẹ̀yẹ́ tàbí làwọn fi orin bá wí, nítorí wípé orin yìí ó ní níṣe ni àwọn tó máa ń lu gángan òun ni ó máa ń lo ọ̀rọ̀ náà
gẹ́gẹ́ bí ohun gangan wọn tóun sì béèrè lọ́wọ́ wọn wípé kí ni ìtumọ̀ rẹ̀. Ó ní ìtumọ̀ rẹ̀ gangan tí wọ́n sọ òun náà ni wípé ẹni bá bínú kínú sàrà ni òun náà ni òun ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa sọ. Ṣùgbọ́n bí ó ti wá di ọjọ́ náà gangan làwọn fún ní ìtumọ̀ mìíràn léyìí tó sì já sí wípé tí bá ṣe wípé ọ̀rọ̀ àgbọmọ yìí ó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní kì bá ti má fún ẹnikẹ́ni ní èsì ìtumọ̀ mìíràn. Ó ní torí ẹ̀ ó ní kì í ṣe pé bóyá àwọn ti ṣètò rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti lu ìlù náà ó ní òun sì mọ̀ pé wọ́n bá ti lùlù náà bẹ́ẹ̀ ni inú Wasiu Ayinde ló máa ń dùn dáadáa. Ó ní bí wọ́n ti wá lùlù náà lòun fetí kò létí pé tọ̀ èyí tá a fún lónìí náà ni ẹni bá lóyún kóyún. Ó ní lóòótọ́ òun ni òun gbé orin náà sí létí tó fi kọ́. Ó ní ṣùgbọ́n bó ti kọ́ ọ̀hún bẹ́ẹ̀ ni inú rẹ̀ ń dùn lọ́pọ̀lọpọ̀. Ó ní kì í ṣe wípé obìnrin náà ni àwọn fi ń ṣe ẹ̀yẹ. Bẹ́ẹ̀ sì ni ọmọbìnrin kan tó mọ obìnrin tó ń pè ní Ogechi ọ̀hún ó ní òun mọ̀ dáadáa wípé kò sí irọ́ nínú nǹkan tó ń pa. Kì í ṣe wípé bóyá ó fẹ́ gbé ọmọ àlè fún Wasiu Ayinde torí pé ẹni tóun mọ̀ dáadáa ni pé ó bó ṣe máa ń ṣerun tó sì máa ń ṣe èékánná nínú ọjà náà nìyẹn lóòótọ́ tó sì jẹ́ wípé ọmọ tó ti léèrè jáde òun náà ni Ogechi àti wípé àwọn ọmọ tí àwọn òbí wọn gan tí wọn kì í fẹ́ kó jáde òun ni wọ́n máa ń pè wọ́n ní àdúgbò wọn. Ó ní lóòótọ́ òun náà ni ó ní oyún náà kì í sì ṣe wípé ó fẹ́ gbé ọmọ àlè fún. Èyí náà ni àrígbọ́ ṣùgbọ́n ohun tí mọ́mí Exabod tí wọ́n tẹnumọ́ gangan òun náà ni wípé kí àwọn èèyàn kí wọ́n má máa gbóṣùbà káre fún Emmanuella nítorí pé ó kú òlẹ́dẹ̀ Wasiu Ayinde nítorí wípé ara kan náà òun ni àwọn méjèèjì. Tó sì tún sọ síwájú sí wípé Wasiu Ayinde ìdí tí ó fi máa ń fẹ́ oríṣiríṣi àwọn obìnrin òun náà ni wípé níṣe ni ó ń lògo wọn. Tó ẹnu tèmi kọ́ ni ẹ ti gbọ́ eléyìí o bí ò bá ṣe wípé òun tí àrígbọ́ lórí ayélujára òun náà ni àníkàmú wá sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Tó kò ní jù báyìí lọ lónìí ò kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun náà lọ bí oge. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àwa náà tá a múròyìn náà wá fún yín a ó máa rí yín bá ní gbogbo ìgbà. Tó kò ní jù báyìí lọ ó dìgbà kan náà ó dàbọ̀.